ilẹ̀ Nàìjíríà àti UK ti kọwọ́ bọ ìwé àdéhùn méjì lákòókò àbẹ̀wò ààrẹ Tinubu àti aya rẹ̀ sílẹ̀ ọba UK. Gbogbo ọmọ Nàìjíríà, ẹ dákun ẹ foríjì mí o, èpè yìí pọ̀ lápọ̀jù. Àrẹ̀mú Afọláyan ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ọ̀nà mẹ́rin rèé o tí ogun Iran sí Israel àti Amẹ́ríkà fi lè wá sópin. Mo ń ṣèkìlọ̀ fún yín o, Ọlọ́run ń gbọ́. A ti ṣetán láti dojúkọ àwọn agbébọn. Gómìnà Bago ló kéde bí gbogbo àgbáyé bá ń ṣàìrójú epo rọ̀bì, Nàìjíríà wà níbẹ̀ láti pèsè rẹ̀ fún wọn o. Iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìkọlù tí àwọn ọ̀dọ́kùnrin kan ṣe sáwọn obìnrin níbi àjọ̀dún ìbílẹ̀ nípínlẹ̀ Delta. Sultan Sokoto ti ké sí àwọn ọmọ ológun ilẹ̀ yìí láti dìde ìjà tako ìgbésùnmọ̀mí. Ó ní pé inú àlàáfíà ló yẹ kórílẹ̀-èdè wà lákòókò ọdún ìtúnu ààwẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Nàìjíríà àti UK ti kọwọ́ bọ ìwé àdéhùn méjì lákòókò àbẹ̀wò ààrẹ Tinubu àti aya rẹ̀ sílẹ̀ ọba UK. Ìjọba ilẹ̀ ọba United Kingdom UK ti tọwọ́ bọ ìwé pẹ̀lú ìjọba Nàìjíríà láti máa fi tó àwọn aláṣẹ Nàìjíríà létí nígbà tí wọ́n bá fẹ́ lé àwọn ọmọ Nàìjíríà tí kò ní ìwé àṣẹ láti wà ní orílẹ̀-èdè náà. Èyí ni yóò mú ètò náà rọrùn ju ti àtẹ̀yìnwá lọ gẹ́gẹ́ bí àdéhùn náà sì sọ. Fún ìgbà àkọ́kọ́, ìjọba Nàìjíríà yóò máa gbà láti ṣàmúlò lẹ́tà láti UK, èyí tó ṣeéṣe àmúlò fún àwọn tí kò bá ní ìwé ìrìnnà. Ó túmọ̀ sí pé àwọn tó bá fẹ́ padà sílé kò ní ṣẹ̀ṣẹ̀ máa dúró de ìwé ìrìnnà fún ìgbà pípẹ́ kí wọ́n tó padà sí orílẹ̀-èdè wọn. Ìfẹnukò yìí wáyé nígbà tí ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu ṣèpàdé pẹ̀lú olóòtú ìjọba ilẹ̀ UK lákòókò àbẹ̀wò Tinubu sí orílẹ̀-èdè náà. Agbẹnusọ olóòtú ìjọba UK sọ pé àwọn olórí ìlú méjèèjì náà ní ìfarajìn láti rí dájú pé àjọṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì lórí ìdókòwò, ìdàgbàsókè àti ohun amáyédẹrùn tẹ̀síwájú sí i. Bákan náà ni wọ́n fẹnukò láti ṣiṣẹ́ papọ̀ lórí ètò ààbò lójúnà láti dẹ́kun àwọn ìwà ọ̀daràn àti ìgbésùnmọ̀mí ní orílẹ̀-èdè méjèèjì. Iléeṣẹ́ ètò ìrìnnà UK sọ pé àdéhùn tuntun yìí máa jẹ́ kó rọrùn láti dá àwọn èèyàn tó bá ti lò kọjá físà wọn padà sílé tí wọ́n sì máa tètè dá àwọn ọ̀daràn láti ilẹ̀ òkèèrè mọ̀. Iléeṣẹ́ náà ní àwọn èèyàn tí wọ́n máa ń dá padà sí Nàìjíríà ní ọdọọdún ní iye wọn ti wọ 1,150 báyìí. Orílẹ̀-èdè méjèèjì tún jọ fẹnukò láti ṣiṣẹ́ papọ̀ láti lè máa nawọ́ gan àwọn ọ̀daràn tí wọ́n máa ń ṣe àṣìlò ètò ìrìnnà lọ sí ilẹ̀ òkèèrè. Wọ́n ní àwọn máa ṣe àgbékalẹ̀ ìlànà tuntun èyí tí yóò máa ṣe àfihàn òótọ́ nípa àwọn tó bá fẹ́ rìnrìn àjò tí yóò sì máa ṣàfihàn àwọn tí wọ́n bá lu jìbìtì tàbí gba ọ̀nà ẹ̀bùrú wọ orílẹ̀-èdè UK. Bákan náà ni ìjọba Nàìjíríà ní àtúnṣe máa wáyé sí ìjìyà tó wà fún àwọn tó máa ń ṣèrú ètò ìrìnnà lọ sí ilẹ̀ òkèèrè. Mínísítà fún ètò ààbò ẹnu ibodè àti wíwá ààbò lọ sílẹ̀ òkèèrè ní UK, Alex Norris sọ pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè kan tó ṣe gbòógì láti kojú ètò ìrìnnà lọ́nà àìtọ́. Ó ní àwọn ọmọ Nàìjíríà ní ọmọ ilẹ̀ Áfíríkà tó pọ̀ jùlọ ní UK tí ọ̀pọ̀ wọn sì ti ń gbé ìgbé ayọ̀ níbẹ̀. Ṣáájú ni ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu àti olóòtú ìjọba UK Sir Keir Starmer tí í ṣe pàdé ní Downing Street tí wọ́n sì buwọ́lu àdéhùn lórí kíkó irin wọ Nàìjíríà. Nínú àdéhùn náà, Britain máa kó irin ìwọ̀n tọ́ọ̀nù 120,000 ránṣẹ́ sí Nàìjíríà láti fi tún àwọn pápákọ̀ ojú omi ṣe ní ìpínlẹ̀ Èkó tí àkànṣe iṣẹ́ náà sì tó £70 million. Sir Keir kan sára sí àbẹ̀wò ààrẹ Nàìjíríà sí UK èyí tí irú rẹ̀ ti wáyé kẹ́yìn ní ọdún 17 sẹ́yìn. UK buwọ́lu àdéhùn £746 million pẹ̀lú Nàìjíríà láti ṣe àtúnṣe pápákọ̀ Lagos Port Complex àti Tinkan Island Port Complex. Iléeṣẹ́ ètò ìṣúná UK Export Finance, iléeṣẹ́ ètò ẹ̀yáwó UK fún àwọn ilẹ̀ òkèèrè, ti ṣe onídùúró fáwọn ilé ìfowópamọ́ tó máa pèsè ẹ̀yáwó náà pẹ̀lú àdéhùn pé UK ni wọ́n ti máa ra ìdá 20% nínú àwọn ohun èlò tí wọ́n fi máa ṣe iṣẹ́ náà. Ìgbésẹ̀ yìí ló ń wáyé bí UK ṣe ń wá ọ̀nà láti mú àgbéga bá ẹ̀ka tó ń pèsè irin ní orílẹ̀-èdè náà. Àbẹ̀wò Tinubu yìí ní ìgbà àkọ́kọ́ tí olórí orílẹ̀-èdè tó jẹ́ Mùsùlùmí máa ṣe àbẹ̀wò sí UK lásìkò ààwẹ̀ Ramadan láti bí 100 ọdún sẹ́yìn. Gbogbo ọmọ Nàìjíríà, ẹ dákun
dákun ẹ foríjì mí o èpè yìí pọ̀ lápọ̀jù Àrẹ̀mú Afọláyan ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àrẹ̀mú Afọláyan gbajúmọ̀ òṣèrékùnrin àti oníṣòwò ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà lójútáyé lẹ́yìn tó ń gbóríyìn fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì dá àwọn ìròyìn ètò ààbò tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè nù gẹ́gẹ́ bí èyí tí a kò kọ sílẹ̀. Òṣèrékùnrin náà yí ọkàn rẹ̀ padà lẹ́yìn tó gba àríwísí tó le koko àti àwọn ọ̀rọ̀ àlùfàǹsá lórí ìtàkùn ayélujára látọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà tó sọ wípé kò mọ̀ nípa ìṣòro ìpèníjà ààbò àti ètò ọrọ̀ ajé. Afọláyan tó ti fi àìbìkítà rẹ̀ hàn sí ọ̀rọ̀ àwọn ọ̀wọ́n gógó tó ń peléke sí nínú fídíò kan tó ṣokùnfà wuyewuye ìṣáájú tó sọ pé ìṣòro ìpèníjà orílẹ̀-èdè kò ṣàkóbá fún òun látàrí pé òun rọ́wọ́ họrí dáradára. Ó gbóṣùbà káre fún ìgbésẹ̀ ìgbìyànjú ìbáṣepọ̀ ààrẹ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì tọ́ka sí gẹ́gẹ́ bí àṣeyọrí pàtàkì lórí gbígbẹ́sẹ̀ kúrò ìfòfinde físà àwọn ọmọ Nàìjíríà lọ sílẹ̀ United Arab Emirates UAE. Afọláyan tó tẹ̀síwájú láti sọ wípé kàkà kí wọ́n gbóríyìn fún ìgbésẹ̀ ìgbìyànjú láti mú àwọn orílẹ̀-èdè wà ní ìṣọ̀kan, ó ní àwọn ọmọ Nàìjíríà fẹ́ràn láti máa ṣe àríwísí takò wọ́n. Nínú fídíò míì lẹ́yìn ọ̀rẹ̀yìn Afọláyan ni wọ́n rí tó kúnlẹ̀ tó ń rawọ́ ẹ̀bẹ̀ fún ìdáríjì pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀. Ó ní àríwísí àti àwọn èébú àlùfàǹsá látọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà kọjá sísọ. Ó gbà pé ìjọba kò tíì ṣètò bó ti tọ́ àti bó ti yẹ. Ó sọ wípé ó hàn gbangba pé ètò ààbò tó mẹ́hẹ̀ ń dojú kọ àwọn èèyàn orílẹ̀-èdè yìí, ìjọba kò sì wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà náà. Òṣèrékùnrin náà jẹ́ kó di mímọ̀ pé ìyá ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ló ti bọ́ sọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n sì ń béèrè fún owó ìtanràn láti tú sílẹ̀. Afọláyan parí ìtọrọ àforíjì rẹ̀ nípa kíkéde pé òun kò ní dá sí ọ̀rọ̀ òṣèlú àti ìṣèjọba tó wà lóde mọ́ rárá bó ti wù kó mọ. Ọ̀nà mẹ́rin rèé o tí ogun Iran sí Israel àti Amẹ́ríkà fi lè wá sópin. Láì tí ẹ̀ gba ibì kankan súnmọ́ agbègbè Middle East tí ogun Iran yìí ti ń wáyé, kò sẹ́ni tí kò mọ̀ lára lọ́nà kan tàbí ìkejì káàkiri àgbáyé. Ọ̀wọ́n gógó epo rọ̀bì, gáàsì àti àwọn nǹkan èlò gbogbo ló ti kárí ayé tó sì ń jẹ́ kí kálukú máa sọ pé ìgbà wo gan ni ogun tí kò kan àwọn lọ́wọ́ lẹ́sẹ̀ yìí máa parí gan. Ogun tó ti lé ní oṣù náà ni àwọn kan tilẹ̀ ti ń rí bí ohun tí kò ṣetán láti parí lásìkò yìí. Bí ogun ọ̀hún sì ṣe ń kó bá ọrọ̀ ajé náà ló ń sọ ọ̀pọ̀ ẹ̀mí nù láwọn ibi tí ó ti ń wáyé. Ọwọ́jà Iran náà kò kéré láwọn ibi tó ń dé, pàápàá bí wọ́n ṣe ń kọlu ẹ̀ka agbára àti àwọn ibi àyè Amẹ́ríkà tó wà ní àwọn ìlú káàkiri àgbáyé. Kí ni yóò wá mú ogun tí gbogbo ayé mọ̀ lára tí wọ́n sì ń sọ pé kò tètè parí yìí kásẹ̀ nílẹ̀ tí àlàáfíà yóò sì jọba gẹ́gẹ́ bí ìbéèrè àwọn èèyàn kan. Ẹ̀ka ìròyìn New York Times ka ọ̀nà mẹ́rin tí wọ́n gbàgbọ́ pé ó lè mú ogun ọ̀hún parí. Ọjọ́ díẹ̀ lẹ́yìn ikú Ayatollah ní Iran fi ọmọ rẹ̀ Mojtaba Khamenei jẹ olórí orílẹ̀-èdè náà míì ní ìbámu pẹ̀lú ẹ̀sìn Islam. Èyí tó fi hàn pé kò sí kinní kan tí yóò yí padà kúrò bó ṣe wà tẹ́lẹ̀ nínú ìṣèjọba wọn. Ṣùgbọ́n bí ìfẹ̀hónúhàn àgbàyanu bá lè wáyé láti ọwọ́ aráàlú tí àwọn ológun àti ọlọ́pàá sì tì wọ́n lẹ́yìn láti tako ìṣèjọba irú tàwọn Khamenei, kíá ní ogun Iran yìí yóò wá sópin gẹ́gẹ́ bí New York Times ṣe wòye rẹ̀. Wọ́n ní ìfẹ̀hónúhàn náà yóò rí àtìlẹ́yìn Amẹ́ríkà àti Israel láti gbàjọba. Ọ̀nà kejì tí New York Times là kalẹ̀ ní ṣíṣe àyípadà ìlànà ìṣèjọba Iran sí èyí tí yóò tẹ̀lé ohun tí Amẹ́ríkà àti Israel fẹ́. Ṣùgbọ́n èyí ṣòro púpọ̀ láti ṣe nítorí yóò ṣòro fún ìjọba Iran láti ṣe ohun tí Amẹ́ríkà àti Israel fẹ́ lásìkò yìí, pàápàá bí wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ yan olórí tuntun. Bákan náà ni yóò tún ṣòro láti mọ̀ bóyá olórí ẹ̀sùn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn náà yóò ṣetán láti tẹ̀lé ìlànà níní nǹkan ìjà, tẹ̀síwájú láti ṣe nǹkan ogun lọ́wọ́ ara wọn àti pípadà lẹ́yìn ikọ̀ Hezbollah. Ìwòye New York Times ni pé ààrẹ Trump ti ilẹ̀ Amẹ́ríkà àti olóòtú ìjọba ilẹ̀ Israel Benjamin Netanyahu kò tí ì rí ohun tí wọ́n torí rẹ̀ bẹ̀rẹ̀ ogun yìí. Wọ́n ní lóòótọ́ ni wọ́n rí olórí ẹ̀sìn tó ń darí Iran pa, àmọ́ ètò àti bí Iran ṣe ń ṣe gbogbo nǹkan rẹ̀ kò yí padà. Ó sì ṣòro láti rò pé ogun yìí yóò parí bí Amẹ́ríkà àti Israel bá tún kọlu àwọn ibùdó nǹkan ogun Iran mìíràn gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe bọ̀ láti ìgbà tógun náà ti bẹ̀rẹ̀. New York Times bákan náà tún sọ pé àwọn ò tí ì lè tọ́ka sí àṣeyọrí tí àwọn tó bẹ̀rẹ̀ ìjà náà ti ṣe. Èyí sì jẹ́ ìṣòro kan tí kò tí ì jẹ́ kí ogun náà wá sópin. Ọ̀nà tí wọ́n là kalẹ̀ sí kẹrin ni pé
kí Amẹ́ríkà gba erékùṣù Kyiv ní Iran. Erékùṣù yìí ní ìdá 90% epo Iran gbà kọjá lọ sí ọjà àgbáyé. Bí wọ́n bá lè já àgbà, yóò gé ọ̀nà tí owó epo ń gbà wọlé fún Iran, bí New York Times ń ṣe wòye. Wọ́n ní èyí yóò mú ìjọba Iran wó lulẹ̀ débi tí kò ní lè ṣàkóso mọ́, kò sì ní lè ti àwọn ológun rẹ̀ lẹ́yìn. Bákan náà ní Iran kò ní lè sanwó oṣù àwọn òṣìṣẹ́ mọ́ bí wọ́n ṣe wí, èyí tí yóò mú kí iṣẹ́ sú àwọn ológun tí wọn yóò sì sinmi. Lọ́sẹ̀ tó kọjá ní Amẹ́ríkà kéde pé òun kọlu ààyè àwọn ológun Iran, ṣùgbọ́n ó lóun kò fọwọ́ kan ibi tí epo wà kí Iran lè ronú pìwàdà lórí ọ̀nà epo Strait of Hormuz tí wọ́n ti pa. Ààrẹ Trump nínú ọ̀rọ̀ rẹ̀ sọ pé bí Iran bá tẹ̀síwájú láti máa ti ojú òpó Strait of Hormuz pa, Amẹ́ríkà lè kọlu ààyè epo ìlú náà, èyí yóò sì mú ìpalára tó pọ̀ bá wọn. Sultan Sokoto ti ké sí àwọn ọmọ ológun ilẹ̀ yìí láti dìde ìjà tako ìgbésùnmọ̀mí. Ó ní pé inú àlàáfíà ló yẹ kórílẹ̀-èdè wà lákòókò ọdún ìtúnu ààwẹ̀. Sultan ti ìlú Sokoto ti ké sí àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí láti gbéná ìjà tó gbóná kojú àwọn agbésùnmọ̀mí láti lè lòdì sí irú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró tó búgbàmù ní Maiduguri nípínlẹ̀ Borno láìpẹ́ yìí. Sultan sọ èyí nígbà tó ń kéde ọjọ́ Ẹtì Friday gẹ́gẹ́ bí ọjọ́ ọdún ìtúnu ààwẹ̀ Eid Fitri tí yóò ṣàfihàn ìparí oṣù mímọ́ Ramadan ní alẹ́ ọjọ́rú Wednesday. Ní alẹ́ ọjọ́ Ajé Monday, èèyàn 23 ló dágbére fáyé tí èèyàn 100 sì farapa yánnayànna níbi ìbúgbàmù àdó olóró tó wáyé láwọn ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ọjọ́ kan. Ilé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga fásitì Maiduguri àti afárá post office ní olú ìlú ìpínlẹ̀ náà. Abubakar ṣàfihàn ẹ̀dùn ọkàn rẹ̀ sí ìkọlù tó wáyé ní Maiduguri. Ó wá rọ àwọn ọmọ ológun àti àwọn mìíràn tọ́rọ̀ kàn láti dìde ìjà tako irú ìṣẹ̀lẹ̀ báyìí. Ó ní kí wọ́n kó ogun lọ bá àwọn agbésùnmọ̀mí ọ̀hún ní ibùba wọn, kí wọ́n yé dúró taratara mọ́, kí ìjà ò yé ká wọn mọ́ yàrá mọ́. Ó ní nípa ṣíṣe èyí ní àlàáfíà fi lè wà lórílẹ̀-èdè yìí. Ó ní à ń tako irú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù báyìí, à ń sì ń ké sí àwọn tọ́rọ̀ kàn bí àwọn ọmọ ológun, àwọn agbófinró, àwọn ẹ̀ka tó ń gbógun ti ìwà ìbàjẹ́ láti dìde ìjà tako irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Sultan tún fi kún pé irú ìkọlù báyìí lòdì sí ẹ̀kọ́ lábẹ́ ẹ̀sìn Islam. Ó wá fi kún pé ìjọba gbọ́dọ̀ fi agbára ìjọba hàn gidigidi láti dáàbò bo ẹ̀mí àwọn èèyàn àti dúkìá nípa gbígbéná kojú àwọn agbésùnmọ̀mí lórílẹ̀-èdè yìí. Ó ní ìjọba gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń lo agbára láti dáàbò tó péye bo gbogbo ọmọ orílẹ̀-èdè láì fi ti èdè tàbí ẹ̀yà ṣe, kí wọ́n lè borí àwọn ọ̀daràn yìí láti àríwá dé gúúsù, kí ìbáṣepọ̀ àlàáfíà, ìṣọ̀kan àti ìtẹ̀síwájú lè wà lórílẹ̀-èdè yìí. Sultan tún gba àwọn ọmọ Nàìjíríà níyànjú láti máa gba àlàáfíà àti ìṣọ̀kan láàyè níbi gbogbo tí wọ́n bá wà. Wàyí o, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí náà ti pèpè kí ìpànìyàn bíi ẹni pàjábọ̀gún tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀-èdè yìí wá sópin kíákíá. Nínú ìkínikú ọdún ìtúnu ààwẹ̀ láti ọwọ́ ààrẹ wọn Joe Ajaero, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ rọ gbogbo olóṣèlú ní gbogbo ìpele láti fi ohun tí wọ́n ń ṣe sílẹ̀ náà, ṣùgbọ́n kí wọ́n pawọ́pọ̀ jà fún àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà. Àkókò ọdún ìtúnu ààwẹ̀ yìí jẹ́ ìgbà mímọ́ tó ń ṣàpẹẹrẹ ìrúbọ àti ìfarabalẹ̀ ìfarajìn sí ìfẹ́ Ọlọ́run. Ó sì gbọ́dọ̀ jẹ́ àkókò ìrònú jinlẹ̀ fún àwọn olórí, pàápàá jùlọ nírú àkókò tí irú ìbúgbàmù tó ṣẹlẹ̀ ní Maiduguri. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ṣe sọ, kò gbọ́dọ̀ sí eré afẹ́díje dupò òṣèlú lọ́wọ́ yìí tàbí ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹ̀yà lákòókò yìí, bí kò ṣe kí á mójútó ọ̀rọ̀ ìpànìyàn tó le kankan lórílẹ̀-èdè yìí. Wọ́n tún ké sí àwọn aláṣẹ láti ilégbèé ààrẹ tó wà l'Àbújá láti òkè títí tí ó fi dé ìsàlẹ̀ láti gbé ìgbésẹ̀ tó yẹ láti dá ìwà ipá dúró, torí inú àlàáfíà ló yẹ kí Nàìjíríà máa wà. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tún rọ àwọn olóṣèlú fún ti ètò ìdìbò gbogbogbò ọdún 2027 pé kí wọ́n gba àlàáfíà láàyè, kí wọ́n sì yàgò fún ìjà àti wàhálà ní àkókò ètò ìbò. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìṣòro ọrọ̀ ajé tí àwọn òṣìṣẹ́ àti àwọn tó kù díẹ̀ káàtó fún kojú, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ohun tó bá àwọn ìjọba wa ní bí wọn ó ti dé ipò tí wọn ó sì fi àwọn ọmọ Nàìjíríà sílẹ̀ sínú ìyà. Wọ́n ní ọdún ìtúnu ààwẹ̀ yìí kì í ṣe ayẹyẹ ìgbádùn fún àwọn olóṣèlú àti àwọn olówó nìkan nígbà táwọn ọmọ Nàìjíríà ń tiraka láti jẹ. Wọ́n ní ìrètí wà pé ọdún ìtúnu ààwẹ̀ yóò jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀tun fún orílẹ̀-èdè yìí tí yóò lè tọ́ka sí àlàáfíà, ààbò gbogbo ọmọ Nàìjíríà. Wọ́n kí gbogbo mùsùlùmí kú ọdún ìtúnu ààwẹ̀. Wọ́n wá gbà wọ́n níyànjú pé kí wọ́n lo àkókò ọdún yìí láti gba ìṣọ̀kan láàyè.
mo ń ṣèkìlọ̀ fún yín o Ọlọ́run gbọ́ a ti ṣetán láti dojúkọ àwọn agbébọn gómìnà Bago ló kéde ogun tako àwọn agbébọn bẹ́ẹ̀ ó ṣèkìlọ̀ fáwọn agbódegbà tó wà nípínlẹ̀ Niger. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Bago ti sọ wípé ìjọba ti ṣetán láti gbógun ti àwọn agbébọn àti àwọn agbódegbà wọn. Gómìnà ló sọ̀rọ̀ yìí lọ́jọ́bọ̀ Thursday nínú fídíò kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ ìkànnì Gaskiya News Hausa níbi tó ti ṣèkìlọ̀ fáwọn agbébọn, àwọn agbódegbà àti àwọn tó ń dáàbò bò wọ́n tí wọn ò fẹ́ pèsè àlàyé tàbí fojú wọn hànde fún àwọn àjọ elétò ààbò. Gẹ́gẹ́ bí ìròyìn Punch ṣe gbé jáde síta, gómìnà ṣàbẹ̀wò síjọba ìbílẹ̀ Bogu níbi tó ti pàdé pọ̀ pẹ̀lú emir láti jíròrò lórí bí àwọn agbébọn ṣe ń da ètò ẹ̀kọ́ iléèwé àti iṣẹ́ àgbẹ̀ rú. Bago jẹ́ kó di mímọ̀ pé ìjọba rẹ̀ ti gba àtìlẹ́yìn lọ́wọ́ ìjọba àpapọ̀ àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ ilẹ̀ àjèjì lójúnà láti ro ìgbésẹ̀ iṣẹ́ ìgbóguntì tako àwọn agbésùnmọ̀mí lágbára sí i. Ó mẹ́nuba ipa tí ètò ààbò tó mẹ́hẹ ti ní lórí ètò ẹ̀kọ́ àti iṣẹ́ àgbẹ̀ nípìnlẹ̀ náà. Ó sọ wípé àwọn agbébọn náà ti da ètò ẹ̀kọ́ àti ètò ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ rú, ó sì ti jẹ́ kí ìpínlẹ̀ náà máa jó àjòrẹ́yìn. Bago ló ń kìlọ̀ fún wọn, ó tún búra pẹ̀lú orúkọ Ọlọ́run. Ó ní àwọn ti ṣetán o láti gbéná wojú àwọn agbébọn náà, àwọn sì ti bẹ̀rẹ̀. Ó ní àwọn ti rí àtìlẹ́yìn tó tọ́gbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà àti ìjọba ilẹ̀ àjèjì láti gùn lé ìgbésẹ̀ tó yẹ ní ṣíṣe. Ó ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn òun sọ fún wọn ṣùgbọ́n wọ́n rò pé òun ṣàwàdà ni. Àwàdà kọ́ leléyìí o, àwọn ti múra tán láti gbógun ti àwọn àgbébọn, kì í sì ṣeré rárá lọ́wọ́ yìí. Bago rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olùgbé ìlú láti fọwọ́sowọ́pọ̀ lé gbogbo àwọn agbébọn kúrò nípínlẹ̀ náà, kì í ṣe láti máa fi àwọn agbébọn pamọ́ tàbí àwọn agbódegbà wọn, kí wọ́n sì máa pèsè àlàyé tó bá yẹ fún àwọn àjọ elétò ààbò. Ìjọba jẹ́ kó di mímọ̀ pé ẹ̀rọ ìgbàlódé ti wà ní sẹpẹ́ láti mójútó àwọn ìbánisọ̀rọ̀ tó rọ̀ mọ́ iṣẹ́ àwọn ọ̀daràn. Gómìnà náà ní ètò ọ̀gbìn, iṣẹ́ àgbẹ̀ àti ètò ẹ̀kọ́ ti dẹnu kọlẹ̀ látàrí ìkọlù àwọn àgbébọn. Àwọn akẹ́kọ̀ọ́ kò lè lọ sílé ẹ̀kọ́ wọn, ó sì ti fa àjòrẹ́yìn fáwọn. Ó ṣèkìlọ̀ fáwọn agbódegbà tó ń fún àwọn agbébọn lọ́wọ́ nípasẹ̀ fóònù ìbánisọ̀rọ̀. Ó ní àwọn ti ní ẹ̀rọ tí yóò tọpinpin mójútó ìpè wọn tí àwọn bá rí i pé àwọn agbódegbà náà bá àwọn agbébọn sọ̀rọ̀ tàbí ẹnikẹ́ni tó bá wà nínú orúkọ àwọn tí ìjọba ń wá. Gómìnà náà ní àwọn yóò ṣàfikún wọn sínú àwọn orúkọ àwọn agbébọn àti agbódegbà tí ìjọba ń wá. Ó ní àwọn yóò mú àwọn agbébọn àti àwọn agbódegbà balẹ̀. Bí gbogbo àgbáyé bá ń ṣàìrójú epo rọ̀bì, Nàìjíríà wà níbẹ̀ láti pèsè rẹ̀ fún wọn o. Mínísítà fétò ìròyìn nílẹ̀ Nàìjíríà Mohammed Idris Malagi ló kéde náà fún gbogbo àgbáyé pé orílẹ̀-èdè Nàìjíríà wà níbẹ̀ digbí fún wọn tí wọ́n bá nílò epo rọ̀bì. Malagi fọwọ́ gbáyà bẹ́ẹ̀ nílùú London nígbà tó ń bá ikọ̀ ìròyìn BBC sọ̀rọ̀ lẹ́nu àbẹ̀wò rẹ̀ sí UK pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Malagi ní Nàìjíríà ṣetán láti pèsè epo rọ̀bì fún àwùjọ àgbáyé bí àìfararọ́ ṣe ń wáyé lẹ́ka ètò ọrọ̀ ajé lágbàáyé torí ogun tó wà láàrin Israel, Iran àti Amẹ́ríkà. Gbogbo ohunkóhun tí orílẹ̀-èdè Nàìjíríà bá lè ṣe láti mú kí àlàáfíà padà jọba ní ẹ̀ka ìpèsè epo láwùjọ àgbáyé ni yóò ṣe. Bí gbogbo àgbáyé bá nílò epo rọ̀bì, Nàìjíríà wà níbẹ̀ láti pèsè rẹ̀ fún wọn tí wọn ó sì rí dájú pé àwùjọ àgbáyé rí epo rà láti orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó bá pọn dandan láti ṣe bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìkọlù tí àwọn ọ̀dọ́kùnrin kan ṣe sáwọn obìnrin níbi àjọ̀dún ìbílẹ̀ nípínlẹ̀ Delta. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run yìí. Fídíò kan tó gba ìgboro kan lọ́jọ́ Ẹtì Friday ti fa àríwísí ìpinnu lẹ́yìn tí fídíò náà ṣàfihàn bí àwọn ọ̀dọ́kùnrin ṣe ń ṣèkọlù sí ọ̀pọ̀ àwọn obìnrin tí wọ́n sì ń bọ́ àwọn obìnrin náà sí hòhò fẹ́ gbìyànjú láti bá wọn ṣe àṣemáṣe lákòókò àjọ̀dún ìbílẹ̀ ní Ozoro nípínlẹ̀ Delta. Fídíò náà tó kọni lóminú èyí tó gba orí ayélujára kan ṣàfihàn ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́kùnrin náà tó ń ṣèkọlù sáwọn obìnrin níta gbangba tí wọ́n sì ń fa aṣọ mọ́ wọn lára. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe gbé jáde síta, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 19 oṣù kẹta lásìkò àjọ̀dún ọlọ́dọọdún nílùú náà níbi tí àwọn obìnrin ti gbọ́dọ̀ dúró sínú ilé láì jáde síta. A gbọ́ pé obìnrin yòówù tí wọ́n bá fojú gan ní níta gbangba lásìkò ètò náà yóò jẹ́ fífojú sùn
fún ṣíṣèkọlù sí tàbí nípa ṣíṣe àṣemáṣe pẹ̀lú rẹ̀ nípasẹ̀ àwọn ọ̀dọ́kùnrin tó bá kópa nínú ètò náà. Àwọn kan ní yàtọ̀ sí fífasọmọ́ àwọn obìnrin tí wọ́n bá rí lára, àwọn obìnrin olùfarakásà míì tún lè bọ́ sọ́wọ́ ìfipábánilòpọ̀ bó tilẹ̀ jẹ́ pé a kò tí ì lè fìdí èyí múlẹ̀ ní pàtó. Ẹni tó ń kọ̀yà sí ìṣẹ̀lẹ̀ náà, agbẹnusọ ọlọ́pàá fún ìpínlẹ̀ Delta Bright Daffy ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìwà burúkú, ìwà ìdójútìgbà tí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ. Ó jẹ́ kó di mímọ̀ pé kọmíṣánná ọlọ́pàá Àìná Adéṣọlá ti pàṣẹ kí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá koro ojú sí ìṣẹ̀lẹ̀ yìí, kò sí ìṣe àti àṣà tó ga ju ẹ̀tọ́ àwọn aráàlú lọ. Kọmíṣánná ọlọ́pàá Delta CP Àìná Adéṣọlá rọ àwọn aráàlú Delta láti ṣe sùúrù nígbà tó ń fi ń dá wọn lójú pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìwà burúkú náà ni yóò jẹ́ fífi gbòòrò òfin gbé àti fífi wọn jófin. Iléeṣẹ́ ọlọ́pàá tún pè fún àwọn ẹlẹ́rìí tó lè pèsè àlàyé tó wúlò tó lè ṣèrànwọ́ fún iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó ń lọ lọ́wọ́.